ẹ̀yin èèyàn mi, àṣírí ikú tó pa Toba Ijaya tí gbogbo ènìyàn mọ̀ sí Toba Ijaya ti ń tú díẹ̀díẹ̀ o. Ẹ wo ẹ̀yin èèyàn mi, àṣírí ti ń tú. Àṣírí tó ń rọ̀gbà yí ikú tó pa Toba Ijaya ó ti ń tú o. Mo kí yín káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA TV níbi tí a ti máa mú ìròyìn wá sí etí ìgbọ̀n yín ní kọ́mọ́kọ́mọ́ ní wàrà ń ṣèṣà. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀wọ́ ẹ súnmọ́ bí torí ọ̀rọ̀ tá fẹ́ jọ sọ lówùrọ̀ yìí ó lágbára gidigidi. Bí ó bá gbàgbé wípé Toba Ijaya wọ́n yìnbọn pa ní ọ̀sẹ̀ tí ó kọjá, àmọ́ ní báyìí àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wípé kí ló dé tí wọ́n ṣe yìnbọn pa, kí ló ṣe fún wọn, ta lẹni tí òun àti ẹjọ́ ń jà tó máa fi di wípé wọ́n máa ní kí wọ́n lọ gbẹ̀mí ẹ̀ ni wọ́n lè fi parí ìjà náà. Toba ọlọ́run kẹ fídíò Toba tí mò ń ṣe èèyàn kan wọnú DM mi wọ́n ń bóyá bíi tírẹ́tì kò tó mo là ń blọ́ọ̀kì ni o torí wọn ṣe mọ́ epo tí ẹ̀ rí nǹkan bíi tírẹ́tì mi tí ẹ̀ nígbà fún ẹ mo blọ́ọ̀kù ẹ ni. bọ̀ fídíò nǹkan tí mo fẹ́ sọ yìí ẹ jẹ́ kó bá ẹ̀yin èèyàn tẹ́ máa ń ṣe jàgídíjàgọ̀ ẹ jẹ́ ó bá yín wí. ṣé bá máa ń lajú lẹ̀ tó máa tásìkò kéèyàn máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ kan máa kúrò ní ayé lójijì kò ríyàn láàárọ̀ kọ́ dẹ̀ pa lọ́sàn-án ṣé bí géèmù yẹn máa lọ ṣé bí géèmù yẹn máa lọ rèé tí ọkọ̀ wọn máa kú akẹ́ríyàn láàárọ̀ láàtà fún akẹ́kọ̀ọ́ tó gbọ́ pé wọ́n ti gọ́ọ̀nù ẹ̀ dáhùn exchange dimension gbogbo géèmù yìí it's not good kò proper a máa pa ara ká tó lè débì kan agídédé ayé ò push gbogbo point yẹn mọ́ o. That is why mo fi like Ogun State. Orí ẹ̀kẹ́ tó máa gbọ́ pé wọ́n fi àwọn kí ló dé ẹjọ́ torí Ọlọ́run ẹjọ́ ẹ bá a sọ̀rọ̀ fídíò yìí ó bẹ yẹ wí ó bá yé wí àwọn ọ̀tá ẹ̀ náà ó bá wọn wí. Ṣé bàbá máa ṣe eré táìmù tí wọ́n máa jèrè sọ́wọ́ ẹ̀ lọ́wọ́ máa là ẹ̀ ní ẹ̀. Ṣé bàbá máa wò rè tí tó máa fi pa gbogbo àwọn òrì èèyàn tán tẹ́bà nítorí pé wọ́n ṣe nǹkan kan wọn. Èmi ti bọ́lẹ̀ lórí ọ̀rọ̀ Toba o. Ṣé ọ̀dà sáà according to nǹkan táwọn èèyàn sọ àwọn fídíò tèmi dẹ̀ ń rí bọ̀ àláwí àlámọ̀ ojú ọlọ́wọ́n ọba ló tó bọ́ gbogbo nǹkan ẹ̀já tọwọ́ ẹ̀ bọ̀lẹ̀. àmọ́ ní báyìí àwọn àṣírí kọ̀ọ̀kan ti wá ń tú o. àṣírí náà ni wípé wọ́n ní nígbà tí wọ́n kọ́ yin ìbọn yìí lù níwájú ilé rẹ̀ wípé wọ́n gbé lọ sí Aisha hospital yẹn ní Ìdí Àràbà tó dẹ̀ jẹ́ wípé wọ́n yọ ata ní ara rẹ̀. ẹ wo ẹ̀yin èèyàn mi, ẹ̀jẹ̀ bò gidigidi. ẹni bá rí Toba Ijaya nínú àgbàrá ìjà náà abiyamọ gan máa ṣe. Àmọ́ gẹ́gẹ́ bí òfin Facebook àní lè ṣe kíni àní lè fi hàn yín kí wọ́n má bàa flag page wa kí wọ́n má bàa demonetize wa ó ti yé yín. àmọ́ ẹ máa rí fọ́nrán náà lórí afẹ́fẹ́, ẹ máa rí fọ́nrán náà lórí ayélujára ẹ̀yin èèyàn mi. àmọ́ gẹ́gẹ́ bí ohun tí mo ń sọ lọ nígbà tí wọ́n wá yin ìbọn yìí lù ẹ wo ẹ̀yin èèyàn mi ó lágbára púpọ̀ o. wọ́n gbé dé Aisha hospital wọ́n yọ ìbọn yìí lára rẹ̀ ó dẹ̀ ti ń response treatment. ẹ wo ó ti ń response treatment, ara rẹ̀ gan ti ṣe kíni, ara rẹ̀ ti ń balẹ̀. àmọ́ kò pẹ́ kó jìnnà lọ́nà ènìyàn kan wá tí kì í ṣe mọ̀lẹ́bí rẹ̀ tí kì í dẹ̀ ń ṣe ará ilé wọn tó sọ pé kí wọ́n gbé kúrò ní Aisha hospital yìí kí wọ́n wá gbé lọ sí St. Nicholas hospital. wọ́n ní nígbà tí wọ́n máa dé St. Nicholas hospital ló bá ṣe kíni, ló bá jẹ́ Ọlọ́run pè, ló bá fayé sílẹ̀. ẹgbẹ́ èèyàn mi ẹ̀rí gbọ́rọ̀ yìí ti ń ta kókó bọ̀. ta ni ẹni tó sọ pé kí wọ́n gbé kúrò ní Aisha hospital? kí ni ìdí tí wọ́n fi ní kí wọ́n gbé kúrò ní Aisha hospital ní Ìdí Àràbà tí wọ́n fi ní kí wọ́n gbé lọ sí St. Nicholas hospital? ṣé wọn ní equipment tó ní? ẹgbẹ́ èèyàn mi kí ni ẹ rí sọ sí ọ̀rọ̀? ẹ rí pé ọ̀rọ̀ yìí ó ní bákan nínú. ọ̀rọ̀ yìí lágbára gidigidi. ẹ jẹ́ mọ èròǹgbà yín nínú comment section. kí ni ìdí tí wọ́n fi ní kí wọ́n gbé kúrò níbi tí wọ́n ti ń gba ìtọ́jú tára rẹ̀ ti balẹ̀? kí ni ìdí tí wọ́n fi ní kí wọ́n gbé lọ sí St. Nicholas hospital èyí tó fi di wípé ó jẹ́ Ọlọ́run nípè? àti wípé gẹ́gẹ́ bí ohun tí a rí lórí ayélujára ni pé kì í ṣe àwọn mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n ní kí wọ́n gbé kúrò ní Aisha hospital ní Ìdí Àràbà. ọ̀nà ènìyàn kọ̀ wá ni ló bá ní kí wọ́n gbé kúrò ní Ìdí Àràbà kí wọ́n gbé lọ sí St. Nicholas hospital. ibẹ̀ ló wá ti jẹ́ Ọlọ́run ní pé ẹ̀rí pé ó lágbára. àwọn ènìyàn ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀, wọ́n ti bẹ̀rẹ̀ sí pé ìjọba ìpínlẹ̀ Èkó, wọ́n ti bẹ̀rẹ̀ sí pé àwọn ọlọ́pàá, àwọn ẹ̀ṣọ́ aláàbò wa pé wọ́n tú iṣu désàlẹ̀ ìkòkò ọ̀rọ̀ yìí torí pé kí ni Toba Ijaya ikú rẹ̀ gbọ́dọ̀ lọ lásán o. àti wípé gbogbo ohun tí wọ́n ń sọ tó rọ̀gbà yí ikú rẹ̀ ká, wọ́n ní ká má ì tí ì rò wípé bóyá ọ̀rọ̀ òṣèlú ni àbí kì í ṣòṣèlú. àwọn kan ní bóyá òṣèlú ni torí pé kí ni ó lè fẹ́ jáde du ipò Nurtw ní ipò ẹlẹ́ẹ̀kejì. àwọn kan ti dẹ̀ wípé rárá kì í ṣe bẹ́ẹ̀. àwọn kan ní wípé bóyá ìjà àwọn ọmọ cultist ni àbí kì í ṣe àwọn náà. àmọ́ bó tilẹ̀ wù kó rí, ohun tó rọ̀gbà yí ikú rẹ̀ ká kò tí ì ṣe kíni, kò tí ì fara hàn tán o.
àmọ́ àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ tó ń jáde òun lèmi ní kí n mú wá sétí gbọ́ yín. Ẹgbẹ́ èèyàn mi, kí ni ìdí tí wọ́n fi gbé kúrò ní Aisha hospital? Ẹ jẹ́ mọ̀ èròǹgbà yín lórí ọ̀rọ̀ yìí, torí pé kí ni ọ̀rọ̀ yìí ṣe ni ní kàyéfì. Ọ̀rọ̀ yìí lágbára gan. Kò wá yẹ kí irú Toba Ijaya yẹn kókò kú ṣá, kókò kíkú rẹ̀ kò lọ bẹ́ẹ̀ bí kókò kíkú rẹ̀ kò lọ bẹ́ẹ̀. Ó ní agbára gidigidi o. Kí ni ò bá jẹ́, ta ló ń bá jà? Ṣé tí wọ́n bá tiẹ̀ wá ń jà ṣe bí ká wá kú ni? Ó lágbára gidigidi o ẹ̀yin èèyàn mi, ó ní agbára gidigidi. Ọ̀rọ̀ yìí ṣe kí ni? Ó tojú sùn ni. Ó ní mo ní kí n mú wá sétí gbọ́ yín o, bí ìròyìn yẹn ṣe ń jáde mo ní kí n mú wá sétí gbọ́ ẹ̀yin èèyàn mi pé kò ní dá kí n fi yín sí òkùnkùn. Torí èmi ti sọ fún yín pé bí àwọn ìròyìn yẹn bá ṣe ń jáde ni màá mú wá sí etí ìgbọ́ yín. Ẹ jẹ́ èròǹgbà yín nínú comment section. Kí lẹ ní sọ sí ọ̀rọ̀ yìí? Kí ni ìdí tí wọ́n fi gbé kúrò ní hospital tó wà tó lẹ̀ ti yọ ọta lára rẹ̀, tára rẹ̀ dẹ̀ ti stable? Kí ni ìdí tí wọ́n fi gbé kúrò ńbẹ̀? Kí ni ìdí tí wọ́n fi gbé lọ sí St. Nicholas hospital? Ta lẹni tó sọ wípé kí wọ́n gbé kúrò ní hospital yẹn? Ẹ jẹ́ èròǹgbà yín. Àwa nílùú jù báyìí lọ ní abala ibi báyìí. Ẹ má gbàgbé láti tẹ follow button. Kẹ́ bá mi like fọ́nrán, kẹ́ dẹ̀ bá mi ṣe kíni, kẹ́ bá mi máa pín. Ẹ ṣé o, ó dìgbà kan náà.